Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Happy Monday to you all. Bí a ṣe gbọ́ ò, wọ́n ní àǹtí wa fashion. Àwọn ni wọ́n ń reign nísìn. Lójoojúmọ́ là ń mú ọ̀rọ̀ wọn wá nítorí pé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Alákọ̀ọ́kọ́, ẹ̀yin náà mọ gbogbo nǹkan tá a ti sọ lórí bí wọ́n ṣe ṣe dinner tí kábíyèsí ò yọjú. Lẹ́yìn yẹn, wọ́n ní pé tí kábíyèsí bá ṣe ń sọ wípé kí àwọn kó ẹrù àwọn lọ sí olórí mansion, kí kábíyèsí kó jáwé divorce fáwọn. Wọ́n ní kíákíá ní kábíyèsí pé àwọn council wọn àti elder wọn pẹ̀lú lawyer wọn pé kí wọ́n lọ prepare divorce paper fún àǹtí wa fashion. Wọ́n ní báwọn family wọn ṣe dé inú palace nìyẹn tán wá ń bẹ kábíyèsí tí wọ́n ń yẹra mọ́lẹ̀. Tí wọ́n ní hormone ló ń ṣe àǹtí wa. In fact gan, àwọn èèyàn kan comment lórí gist yẹn tí wọ́n ní àbí sínwín. Mi ti ever gbọ́ àbí sínwín rí. Wọ́n ní bóyá àbí sínwín ló ń ṣe àǹtí wa. Wípé ìgbà tí wọ́n fira wọn lọ́kàn balẹ̀ tó jẹ́ pé wàhálà ni wọ́n ń bá kiri. Wípé wọ́n ló máa ń ṣe èèyàn lẹ́yìn tí èèyàn bá bímọ. Tó bá jẹ́ àbí sínwín ló wá ń ṣe àǹtí wa ní láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Kí wọ́n dẹ̀ lọ tọ́jú wọn dáadáa. Ẹ̀yin èèyàn ilé. Allegedly bí a ṣe gbọ́ nìyẹn o. Èyí tí a tún wá gbọ́ òun ní àǹtí wa tó tún attack àwọn ẹ̀gbọ́n kábíyèsí tó bú wọn dáadáa. Ó bú wọn. Ó sọ wọ́n sókè báyìí ó ṣe gbà ó. Ó sọ wọ́n lulẹ̀ padà. Nítorí pé ó ní kó fi òun sílẹ̀. Wípé ìgbà tó ń wà níta kò sí ẹni tó dá sí òun. Ìsìn tó ń tó wá ráyè wọnú palace, wọ́n wá ní kó ń kó lọ sí olórí mansion. Òun ò kó lọ sí olórí mansion. Òun wá sínú palace yẹn láti wá dúró tọkọ òun ni. Wọ́n ní àwọn àǹtí kábíyèsí sọ̀rọ̀ sí i pé ṣé o tún ti kẹ̀yìn sáwọn ni? Wọ́n dárúkọ ẹ̀. Pẹ̀lú gbogbo nǹkan táwọn ṣe fún ẹ láti fẹ́ kábíyèsí. Ṣé ìwọ ló yẹ kó ṣe nǹkan tó ń ṣe yìí láti má fi kábíyèsí lọ́kàn balẹ̀? Nítorí wípé kábíyèsí ò ṣẹ̀, kábíyèsí rán ẹ lọ́wọ́ ni láti sọ ẹ́ di olórí. Tí kábíyèsí ò bá fẹ́ ọkùnrin wo ló fẹ́ fẹ́ lẹ́yìn gbogbo àwọn ọmọ tó ti bí? Ọ̀rọ̀ tí ìyá èèyàn lè sọ sí èèyàn láti gbà yàn nímọ̀ràn ni wọ́n ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí sọ fún. Ṣùgbọ́n àwọn èèyàn ń dá àwọn ẹ̀gbọ́n kábíyèsí lẹ́bi o. Wọ́n ní àwọn kọ́ ni wọ́n fa wàhálà fún kábíyèsí ni. Wọ́n ní ṣe bí àwọn ni wọ́n gba kábíyèsí nímọ̀ràn. Kábíyèsí kí wọ́n máa kó àwọn olórí yìí jọ. Wọ́n ní ṣe bí àwọn ni wọ́n fa gbogbo wàhálà yìí sílẹ̀ fún bàbá wẹ̀rín ńlá. Wípé ọ̀rọ̀ ò sí lẹ́nu wọn kó lọ wá bí jókòó sí. Allegedly nǹkan tá a gbọ́ tí wọ́n ní àwọn èèyàn sọ nìyẹn. Ẹ̀yin náà ẹ wò ó, àtìgbà tí kábíyèsí ti kó àwọn olórí yìí jọ, kábíyèsí ò ní ìfọ̀kànbalẹ̀ nínú palace. Wọn lè fi ọwọ́ sí orí báyìí kí wọ́n sun oorun tó jẹ́ pé wọn ò ní ronú. Ẹ̀yin èèyàn lé nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Àtìgbà tí àǹtí wa fashion ti dé inú palace, wàhálà ni àǹtí wa fashion fà lẹ́sẹ̀. Allegedly la gbọ́ wípé kábíyèsí kó gbogbo ẹrù ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ palace tó ní kán kó lọ sí olórí mansion pátápátá. Wọ́n ní àǹtí wa sunkún, wọ́n ná gbéra ṣánlẹ̀. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, atọ́pẹ́ dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbàlagbà. Adúpẹ́ àtú ọpẹ́ dá fún gbogbo àdúrótì yín lórí channel yìí. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV.
Orúkọ mi ni Máṣọlá. Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ nítorí pé fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn ilé, à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ tètè ẹ subscribe kí ẹ dẹ̀ tẹ notification bell yín. Torí tí a bá ti post any gist, ẹ máa rí. Ẹ̀yin èèyàn ilé, a tún ṣe advert lórí ìkànnì yìí. Lọ́lọ́kan òjọ̀kan ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ẹ máa lọ o. Ẹ ní lọ ìsàlẹ̀ láéláé. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin èèyàn ilé, bí a ṣe ń sọ lọ. Ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. A tún sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àǹtí wa fashion ni. Ọ̀rọ̀ ọmọ náà ló tún gbé wa padà léènì. Nítorí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí bàbá Awérin ńlá yìí, ó ń yà wá lẹ́nu o. A tún mọ nǹkan tá a lè sọ sórí ọ̀rọ̀ àǹtí wa fashion ju ká gbà wọ́n nímọ̀ràn lọ. Wọ́n ní àwọn yèyé mẹ́ta, wọ́n ní ọ̀rọ̀ yìí. Wọ́n ní ó bí wọn nínú, wọ́n ná blast àǹtí wa fashion. Wọ́n ná blast àǹtí wa fashion wípé tí ò bá ń ṣe ti kábíyèsí, ṣé àǹtí wa fashion wọ́n fẹ́ jẹ́ olórí ni? Àbí wọ́n ti ẹ̀ fẹ́ wà ní àwùjọ àwọn ènìyàn lọ́lá? Àbí àwọn èèyàn ti ẹ̀ fẹ́ mọ ẹni tó ń jẹ́ àǹtí wa fashion? Wípé kábíyèsí sọ wọ́n dolórí tán, wọ́n wá gbọ́ràn sí kábíyèsí lẹ́nu. Wọ́n wá ń ṣe bó ṣe wù wọ́n. Wọ́n ní gbogbo ibi tí kábíyèsí bá fẹ́ wọn sí, náà máa dúró sí. Kò sí nǹkan tí wọ́n lè ṣe. Wípé tọba làṣẹ. Wípé tí wọ́n bá dẹ̀ gbọ́ràn sí kábíyèsí lẹ́nu kó gbalé bàbá wọn lọ. Nǹkan tí a gbọ́ nìyẹn tán ní àwọn yèyé mẹ́ta tán sọ fún àǹtí wa fashion. Recently la gbọ́ wípé àwọn family àǹtí wa fashion wá ń bẹ bàbá Awérin ńlá wípé kí bàbá Awérin ńlá kán dáríjì àǹtí wa fashion. Nítorí pé àwọn bí nǹkan tí ó máa ń ṣe abiyamọ lẹ́yìn tán bá bímọ ló ń ṣe àǹtí wa fashion. Ẹ̀yin èèyàn lé, àwọn èèyàn ló wá comment sí fídíò tí mo ṣe ní Saturday wípé wọ́n ní àbísẹ́wín, wọ́n lòun ló ń ṣe àǹtí wa fashion. Tí mi bá dẹ̀ pé dáadáa, ẹ jẹ́ kí n mọ̀, ẹ̀yin ará lé. Lóòótọ́ wọ́n ní ẹni tó bá bímọ, wọ́n ní lẹ́yìn ọjọ́ díẹ̀ tí èèyàn bá bímọ, wọ́n ní wọ́n máa ń ní àbísẹ́wín. So I don't know. So but nǹkan tá a gbọ́ nìyẹn. So right now, mo ní kí n mú update gist àǹtí wa fashion wá fún yín níbi tọ́rọ̀ wọn dé dúró láìpẹ́ yìí. Torí lọ́ọ̀yà ti wá sínú palace lọ́dọ̀ àwọn council kábíyèsí àti àwọn ẹ̀dà wípé kí kábíyèsí gbé ìgbésẹ̀ láti divorce àǹtí wa fashion. Nítorí gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n ní àwọn family wọ́n ń bẹ kábíyèsí. Wọ́n náà ń yíra mọ́lẹ̀, wọ́n ń bẹ bàbá Awérin ńlá. Ẹ dẹ̀ mọ̀ pé bàbá Awérin ńlá, àwọn tí wọ́n ní ojú àánú púpọ̀. Wọn ò dẹ̀ like láti hurt anybody. So a mọ nǹkan tí bàbá Awérin ńlá máa ṣe right now. Nítorí pé gbogbo decision bàbá Awérin ńlá ò ní kàn wá pẹ̀lú ìyàwó wọn Queen Naomi àti ọmọ wọn nínú ààfin, nínú palace. Ẹ mọ̀ pé royal manor ni Queen Naomi wà. Ibẹ̀dẹ̀ ni wọ́n máa dúró sí títí wọ́n á fi parí Yèyélúwà apartment wọn, èyí tí wọ́n renovate. Gbogbo gist wa náà ni ẹ̀ ń tẹ̀lé wa. Ẹ dẹ̀ mọ ibi tá a dá dúró. Ibi tí màá fi tètè ní sí ni. Màá tún mọ update wa lórí ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ò ní ilé lóko. Àti ní ẹ̀yìn odi, Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo wa o. Gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Ní agbára Ọlọ́run ọ̀sẹ̀ yìí, á sàn yín sówó, á sàn yín sọ́mọ, á sàn yín sí baálẹ̀ ọ̀rọ̀, á sàn yín sí àlàáfíà. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Àti èmi tí mò ń sọ̀rọ̀ ní gbogbo ẹ̀yin new subscribers wa tí ẹ darapọ̀ mọ́ channel wa. Mo dúpẹ́, mo tún ọpẹ́ dá. Ẹ̀yin yóò subscribers ẹ máa ṣe.
Ọlọ́run á máa bàbá mi gbọ́wọ́ gbogbo yín sókè, ọwọ́ yín ò máa ní lọ ìsàlẹ̀. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé á máa yọrí sí rere. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, mo dúpẹ́. Ṣùgbọ́n àǹtí wa fashion, advice èmi Mọ́ṣọ́lá, ò ní pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó dẹ̀ gbọ́ràn sí ọkọ lẹ́nu nítorí pé ọkọ ló lórí aya. Yàtọ̀ sí yẹn, kí ló ń wá kiri? O ti bímọ sí ààfin kábíyèsí, ibi tí ọkọ èèyàn bá fẹ̀yàn sí lèèyàn ń dúró sí. Ìmọ̀ràn tí mo lè gbà ẹ́ nìyẹn. Nítorí tí kábíyèsí bá ní àwọn ò fẹ́ ẹ mọ́ tán divorce ẹ, níbo lo fẹ́ lọ? Lẹ́yìn ọmọ mélòó tó ti bí síta ló tún fẹ́ lọ máa wá ọkọ kiri. Ọkọ wọn lóde o, torí ẹ̀ ní ọ̀pọ̀lọ́ fi gbé tí ẹ̀ pọ̀n. A ní sọ jù báyìí lọ ẹ̀yin ará ilé. Tó bá wù ẹ́ kó gbọ́, tó bá wù ẹ́ kó má gbọ́. Ṣùgbọ́n mo dúpẹ́, mo tún ọpẹ́ dá lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers mi pátápátá. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Olúwa á dúró ti gbogbo yín o. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín.